ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà, ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlà, ẹni bá gọ̀gẹ̀gẹ̀ igi ọ̀là lógún o. mo tó kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ ẹ tún ti láǹfààní láti mọ gbóhùn mi bẹ́ẹ̀ tiẹ̀ rójú mi. Àkàndọ̀rọ̀ Awíkonko yín náà ni Àjàó Àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n baba ńlá baba ọlọ́rọ̀ ṣe. mo kí ní wá, mo kí lẹ́yìn, mo kí láàrin gbùngbùn. gbogbo ọmọ Yorùbá tó fẹ́ràn èdè àti àṣà Yorùbá dáadáa, àjọkù dédé àkókò yìí. agbẹ́dẹ̀gbàsà níyà agbẹ́dẹ̀gbàsà lárugẹ Àkàndọ̀rọ̀ Awíkonko yín náà ni. ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn àyọkà olóyin lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. ìwé tá a mú tá a ń kà lọ́wọ́ òun náà ni àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà nínú àwọn òǹkọ̀tàn Kọ́lá Òní. orí kẹta mo ṣèlérí pa á ti tẹ̀síwájú. àkọlé tí bẹ́ẹ̀ náà lórin tí mo fi wọlé ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà. ìwà nǹkan fìdílé kájọ gbádùn òwe síwájú. ẹ mọ́ wá gbàgbé bẹ́ẹ̀ bá bá polówó ọjà pàdé ń bẹ̀ ẹ mọ́ fò kó lórí ẹ̀ kó lè jàǹfààní lónìí tàbí lọ́la. bákan náà ní kí n máa sọ fún ẹ̀yin olólùfẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko wípé oríṣiríṣi ọ̀nà ilé fi lè ran ètò yìí lọ́wọ́ tàbí ṣe ìgbélárugẹ fún ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ àti àyànfẹ́ yín. ẹ lè ra stíkà fún mi ní ìkànnì yìí. bákan náà ni ẹ lè darapọ̀ mọ́ ọmọ ẹgbẹ́ eléyìí níbi tẹ́ ti máa rí bọ́tìnì membership. bákan náà níbi tẹ́ ti máa rí bọ́tìnì thanks ńbẹ̀rẹ̀ ti lè ra stíkà. gbà fún múrelé ní gbà fún gbàdà lóko. ọmọ oko tí ó jẹ búrẹ́dì kó fèsù ránṣẹ́ lé. ẹjá fi ṣe kóríyá fúnra wa náà ni. ẹ wá ń pèrè fìdítẹ̀ ká gbádùn ìwé ìsíwájú. bí láì sì ṣe gbọ́kẹ̀mọ̀ ìbọn èrò tó kọ́kọ́ sọ sí ìrìnnú ni pé òun ti jẹ́ ìpè Ọlọ́run. òórùn ẹ̀túbọ̀ ó mọ́lẹ̀ ó wá rí i pé òun wà láyé, òun wà láàyè, òun kàn sí kọjá ààyè òun lásán ni. ẹni tí mọ́tò gbá kọ́ ni yóò mú nọ́mbà pé òun gbọ́ òórùn ẹ̀tù yìí fi hàn pé òun wà, òun kàn lè mọ́ wà dáadáa ni. ẹni tí yóò ròyìn ogun kì í kú, ikú èyí ti yẹ̀ná ní bàbá olórí burúkú ọkàn mọ́ ti ṣe lóra rẹ̀ léṣe ni. kọ́ mọ́ ti sọ òun dábìrùn, kọ́ mọ́ ti sọ òun dá láàbò ara. ó gbórí sókè díẹ̀ ó sì rí i pé bàbá ọlọ́dẹ tó kan rí mọ́lẹ̀ tó ń tó ìbọn rẹ̀ kì láìsí dìde wòyàn ọ́wù. bàbá ẹ fẹ́ pa mí ni, èmi ìsọ̀lẹ̀. bàbá ti kìbọn tán ó dáhùn ó ní ọmọ sọ̀rọ̀. èmi ṣe bó ń dùn ní ọ́ni, oníṣẹ́ mo fẹ́ pa ọ́ ni, àtàmọ́tàṣe lèmi. n bá fẹ́ pa ọ́ n ò ní kẹ́nu bọ́ọ̀kì oníwọ̀ ìsọ̀lẹ̀. mo ṣe wá ń sápamọ́ ń gbà tí mò ń bí ọ́ léèrè ọ̀rọ̀ àti pé bo ló ti rí ẹrù ẹ̀gbẹ́ rẹ o. bàbá àrè ni mí ńlẹ̀ yìí, ọmọ ìwó lèmi, mo sì tọ́jú ọmọdé báyìí kọ̀ pẹ́ èmi ìsọ̀lẹ̀ o. nǹkan ní nǹkan òwú ẹ̀mí rí o, wọn ò fi rú ẹ̀kọ́ èmi o. bẹ́ẹ̀ bá kàn pa mí a jẹ́ pé ẹ kàn pa mí láì nídìí ni. lóòótọ́ ni orí yẹyẹ ní mògùn tàìsẹ̀ lọ́pọ̀. béèyàn bá rìn nírìn irọ́ wọn ò ní pa mọ́. béèyàn bá ṣàgbàdo mọ́dé kò ní da láwàdà díẹ̀. a kì í gbélé ẹni àfọrùn rọ́ ó tiẹ̀ da. níbo lẹ ti wá ráwọn ẹrù wọ̀nyí o. bàbá sì ń béèrè ibi tádélé bọ̀ ti gbóyún wá. a ní mọ ẹsẹ̀ ń tàjò bọ̀ ni mo wà lè máa bọ̀ lọ́wọ́ fìfo bí o. níbo ló ti wá gan-an? ta lẹyẹ tó sú ọ́? níbo lọ ń lọ? ìwọ ni ọdẹ òmù ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé wo jẹ́jẹ́ ní mú ní parọ́ o. ọ̀nà fún òní gbòǹgbò ráhùn tó ń sọ bí ọmọ kú lọ́wọ́ adití òbẹ́ mi ńlẹ̀ o. èmi nìkan ò sì tẹ́jọ́ rẹ̀ dá. ọ̀fun wò ìwòrì wò ohun abádìjọ wò gígún ní gún. adáṣe ní hun mọ́ o. bàbá ọlọ́run gbọ́. bàbá ò fetí sí ti láìsè mọ́. ó kì í fèrè bọ́nu ó bẹ̀rẹ̀ sí ní fọ́n kíkankíkan. láìpẹ́ àwọn ọdẹ ìgboro ya dé. kílódé bàbá ṣàlàyé ọ̀rọ̀ bí so ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́. gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní jíròrò lórí ọ̀rọ̀ láìsè. wọ́n ń kùn wọ́n ń là á wọ́n ń sọ̀rọ̀ wàtàwàtà. ẹjẹ́ àyanjú yẹyẹ ó lé ní ìgárọ̀ ọlọ́ṣà bàrà ò bá ń sá bẹ́ẹ̀ ni o. ṣùgbọ́n ẹ jẹ́ ká tètè o, ìjáfara léwu o. ó dún Akínyẹlé ni ká sọ wèrè sí, ká sì tètè ṣe bí mo ti wí ni o. ìgbóná gbòòrò lájọpọ̀ lọ òdodo ọ̀rọ̀ ni náà lájọ bẹ kíkan. ṣùgbọ́n Akínyẹlé jìnnà o níyàyà inú èsùn ọ̀lẹ́yọ̀ ńkọ́. àgbàlagbà kan nínú wọn ló bá wọn dá sí ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o a kì í fi wà wàrà dẹ́sà ijó. ẹni ó bá fi wà wàrà mórógùn yóò dá kòkó lú o. ẹ má jẹ́ ká ṣe tí yóò bu wá lọ́wọ́ tán tí yóò tún fọ́ wá níkun o. kábíyèsí wa ti ní ẹni tá a bá mú
kábí ibi tí ń lọ bàbá wa sì ń débẹ̀ táwọn onítọ̀hún làwọn ọmọ káfàálẹ̀ ọlọ́pàá lọ́wọ́ èmi ò lórúkọ ẹjọ́ o. ẹnìkan dáhùn ó ní ọ̀rọ̀ olúfilẹ̀ wa ń gbọ́ ọgbọ́n ìwé nìkan bàbá ní ọgbọ́n ìwé sì patinú rẹ́ kábíyèsí ọmọ wípé ọ̀rọ̀ àwọn ará bí ọ̀gbọ́ gba ojúbọ̀rọ̀ ntọ́mọ̀ jọrin la fi gẹ̀rìn ẹjá ṣe wèrè ń sùta láìsí ọ̀gbọ́ ọ̀gangan kù ń bẹ̀ ọ bẹ̀rẹ̀ sí ní tọ̀sí ṣòkòtò yẹ̀rìyẹ̀rì kíá pajápajá ti mú un lọ́wọ́ àtẹsẹ̀ gbogbo ara rẹ̀ ti kú rìrì ẹni ọkọ́kọ́ dábàá pé kí wọ́n yẹjú láìsí dá ẹni tó sọ̀rọ̀ kẹ́yìn lóhùn ó jèrè bàbá ọlọ́dẹ tí wàá sọ pé kìnìkan yìí gan kò mọ̀ pé sórí òun gan là á fẹ́ bóun wẹ̀ dànù ọba tó jẹ tìlú tòrò olórúkọ èyí tó jẹ tìlú òrójú olókọ bí wọ́n bá sọ wípé lásìkò olóòdù ògúnsáké ní gbàgádìlú olè àgúnlá àgúntẹ̀tẹ̀ kò gbómi kò rámi kò mú mi lómi bàbá ọdẹ iléèwé lọ́sọ̀rọ̀ tó yanjú gbogbo ẹ̀ ó ní ẹ wò ó ọ̀rọ̀ olóòdẹ ni ká tẹ̀lé o bó bá délẹ̀ tán yọkàn kò sẹ́nìkan jẹ nìkan lọ o wọn á lè kú tọ́dá yìí lẹ̀ ní jẹ́dá ẹ̀yin náà rántí ọ̀rọ̀ dé là ń wá àdùnfà ṣe mọ̀ pé ó bígì ọba dùbí olóòdẹ làgbà gbogbo wa o ntọ́ bá wí labẹ́gẹ́ o tọ́ bá tiẹ̀ wá jẹ́ pé abípo ibo ní ń lọ ta ni ń wá tí wàá ń sọ kábàkàbà tí ò rí ibì kankan tọ́ka sí tàbí tó sọ pé ibì kan tá a débẹ̀ tí wọ́n láwọn ọ̀mọ́ àlèmọ́wulẹ̀ ṣùgbọ́n àǹfààní ọlọ́pàá lọ́wọ́ mọ́ a jẹ́ pé ọ̀rọ̀ ló sọ rárẹ̀ o ọ̀rọ̀ wẹ́lẹ́rìí mọ́ o ọ̀rọ̀ sì pariwo gbogbo àwọn yòókù gbà sí lẹ́nu bó tiẹ̀ jẹ́ pé kì í sòun lọ̀gá wọn ọmọ sọ o kò mọ sọ o òun ló pè wọ́n bẹ́lẹ́sẹ̀ tí ń rìn mọ́ jó bí ọmọ jójù bẹ́ẹ̀ lọ bàbá rẹ̀ ló sàpò nílùú ẹlẹ́nu rírì lọ́làmọ̀ ìyá ẹ̀ ẹjọ́ ò ní ṣẹjọ́ ẹni káwọn mọ̀ ọ́ dá ń gbogbo àwọn ọdẹ ṣe ń wọ́ bọ̀ lọ́dọ̀ láìsí lórí rẹ̀ ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ bí aago gbogbo wọn taná sí i ọ̀kan nínú àwọn alátakò láìsí ló ṣe abẹnugan ńlẹ́ o gbọ́ ńbo ló ti ń bọ̀ ọdẹ òmùnì ọmọ boniọ́ ìwọ láìsí ń dáhùn kánmọ́kánmọ́ iṣẹ́ kí ló ń ṣe mọ́ ẹsẹ̀ jáde ìwé mẹ́fà ni bó ṣe tó gìlọ́tọ̀ yìí kí ló wá nílẹ̀ yìí o láìsí ọ̀sẹ̀ nu kọ́kọ́kọ́ ọmọ tó rí rẹ̀ pé bíi talájọ sómólú kò fi kan pé méjì ọ̀rẹ́ mi kan mọ wá ńgbà tí sùkúù ta wà ìwà bá wa gbá bọ́ọ̀lù níwò láti mọ́ra ni mo wá ní kí n wá kí o ni mo bá wálé wọn tì bó ṣe júwe tó o mo wá ní kí n wá wò ní sùkúù wọn ń bì àfi mo ṣe dé tí mo bá àwọn èrò pé tí mo ní tí wọ́n ń wo sinimá ń bí èmi náà ti ń bá wọn wò mo gbàgbé sùn lọ sí rere tí wọ́n sì rí nígbà tí bàbá ọdẹ jí mi lẹ́ẹ̀kan irọ́ ló ń pa ó lè ní ọ́ kí lorúkọ ọ̀rẹ́ rẹ ọ̀hún Ṣẹ́gun Ògúnrẹ̀mí ń bọ́ lọ sọ pé ó ń gbé Ọ̀bàdà ọ̀kan nínú àwọn ọdẹ òru náà ní òótọ́ lọmọ yìí sọ o ẹgbẹ́ ilé wa gan lọmọ tó ń wí ń gbé o bàbá rẹ̀ fẹ́ lù pa lórí ọ̀rọ̀ sinimá tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tán yìí o ẹ̀já amúdébẹ̀ náà o ẹ̀yin gan Ògúnrẹ̀mí ni ṣé bọ́ọ̀ ni bàbá adé là ń wá ta ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tán nísìnyí ẹ̀já amúdébẹ̀ o kọ́mọ̀dé pèsè lọ́dẹ gbọ̀ngàn dójú sọ o pèsè la dójú lé o gbogbo wọn wọ̀ rẹ̀ òdì Ọ̀bàdà wọn fa láìsí sáàrin láìsí ń rò ó pé tó òun ti ṣètò o ìyókù wà lọ́wọ́ Ọlọ́run ọba nbí tọrọ dé dúró báyìí ìlẹ̀kẹ̀ mọ́ já síta ibì kan ló gbọ́dọ̀ já sí méjì náà ni kí wọ́n pa òun tàbí kí wọ́n dá òun sí àwọn èèyàn gbàdúrà pé ohun táwọn jẹ làwọn ń wá kiri k'Olódùmarè má jẹ́ káwọn pàdé ohun tí yóò jẹ àwọn tó ń ṣe wá fẹ́ já sí o Ọlọ́run ọ̀gá ògo tó wọ́n kẹ́rù ńlá bá lọ sógun ó ní Kẹta bá ní apá ọ̀tún ni ẹ yá sí ká tún yà lápá òsì ń bẹ̀ o kágbá títì tuntun dé Ọ̀bàdà kò ní sísì sòsẹ́ ni kò ní yíyà wọ́n ń wọ́ lọ gbogbo òlú dá páropáro òun ò sì fọkàn sí pé wọ́n lè tún máa sòpò à ń wá fi ìdè kókò báyìí kiri tóun ti ń rò pé kóun wọ́n sọ̀rọ̀ tán kẹ́nìkan nínú wọn mò ń relé ni ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ o bó bá jẹ́ pé ìwo ni tàbí níláyọ̀ lè gan làwọn kan ti ń dún kókò mọ́ òun báyìí wọ́n kàn sá mọ́ wọn lọ́wọ́ ni àwọn kẹ̀ ṣùgbọ́n nílùú onílùú ńbo la mọ̀ tá a ságbà ńbo là á sá lọ yàtọ̀ sí èyí wọ́n ní ọjọ́ gàtí ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ó rìn gàtégàté wọ́n pè ọ́ lólè òǹgbọ́mọ ẹran jó wọ́n á ní wọ́n pè ọ́ lólè oníwọ̀ kì í solè ǹjẹ́ nìṣó ńbi tá a ti ṣèwádìí káfí rédíò òdodo ọ̀rọ̀ gbámú
òfèrègè ọkùnrin abẹnugan bí ni yóò tiẹ̀ kọ́kọ́ yin olúwa rẹ̀ níbọn ẹni tá a fẹ́ sun jẹ tó lọ́ọ́ fi pó para tó wá lọ rí dúró sójú boná sakasaka tí láìsí ń wọ́ bẹ̀rẹ̀ sí ní lára gbogbo ara ń ro ṣebí ń gbà tí wọ́n lọ gbé Jésù pa Símíọ́nì ará abìkan rán lẹ́rù ó bá gbé àgbélébù rẹ̀ díẹ̀ pé kí ìyá méjì ọmọ jòkó gbẹ́ Símíọ́nì ará abo tiẹ̀ ní o ará Kírénì Sírénì Síríà Mr. Adébíyì sì ṣàlàyé rẹ̀ fẹ́nẹ́fẹ́nẹ́ ńgbà náà o Mr. Adébíyì ti kọ́ àwọn ní ẹ̀kọ́ bíbélì níbẹ̀ láwọn lọ́ọ̀kan o láàrin ìṣẹ́jú méjì òun gbọ́dọ̀ mọ̀ bí kókó ni bí yíyẹ ni bẹ́ẹ̀ béèyàn mu ti rèé kò jẹ́ dábàá sísá lọ báyìí èwo tí ẹ ní bíbélì ní ìwọ kì yóò kú ikú kíkú kan bí ó ṣe yíyẹ kó òun ó ṣe ọkàn ọkùnrin ilé pẹ̀tẹ́ẹ̀sì kan tí wọ́n rẹ́ ṣùgbọ́n tí wọn ò kùn lọ́dà ní bàbá ọdẹ nanu sí igi iyeyè méjì ni wọ́n gbìn síwájú ilé ọ̀hún ṣùgbọ́n wọ́n ti gé méjèèjì kùkùté wọn nìkan ló kù ń bẹ̀ bóyá gbòǹgbò wọn ń wú ilẹ̀ ilé ni tàbí ẹ̀ka wọn náwó wọlé ó sì lè jẹ́ pé ewé wọn rẹ̀ sílẹ̀ wọ́n sì ń dá pàǹtí lẹ̀ Ọlọ́run ló yé ṣùgbọ́n wọ́n ti gé wọn má fòkò omi dá ọ̀nà ẹ̀ẹ̀kan láìsòfin rẹ̀ ilá ò gbọ́dọ̀ ga ju olóko lọ kò gbọ́dọ̀ ga ju onírè ilẹ̀kùn àbáwọlé ilé ọ̀hún ẹ̀gbẹ́ méjèèjì ló wà ṣọ́ọ̀bù méjì tó ní ńlọkọjú sí títì gan wọ́n kan ilé náà lára láìsí rántí orin tí bàbá rẹ̀ máa ń kọ ńgbà tó wà ní kékeré níwò ire ń bọ̀ ire owó ire ń bọ̀ ire ọlá ìwòyí àmọ́dún ni wọ́n kan pẹ̀tẹ́ẹ̀sì mi ire ń bọ̀ ire owó abẹnugan yí sí ẹ̀gbẹ́ ó lu ilẹ̀kùn gbàgbà ó ní Ògúnrẹ̀mí jáde o ọlálejò ó tán ilẹ̀kùn lélù àwọn ọdẹ bíi mélòó kan tó wà lójú títí gbé ojú sókè wọ́n ń pariwo Ògúnrẹ̀mí wọ́n sì ń wo fèrèsé òkè bóyá ibẹ̀ ní bàbá onílé yóò ti yọjú gbogbo nǹkan kọ́kọ́ dákẹ́ lọ díẹ̀ ní fèrèsé òkè bá sí lóòótọ́ bàbá Ògúnrẹ̀mí yọjú láti ibẹ̀ ó pa kájà aṣọ ẹtù funfun kan báyìí ó fa láńtà kan sókè kó lè ríran rí àwọn tó wà nísàlẹ̀ kíá ní láìsí ti dá a mọ̀ bàbá olóòdẹ ṣẹ́wọ́ sí i máa bọ̀ nísàlẹ̀ kó o sì mú ọmọ rẹ Ṣẹ́gun lọ́wọ́ àyà bàbá Ògúnrẹ̀mí fẹ́rẹ́ jà àjá sódì nǹkan mọ̀ lọ jẹ́ pé Ṣẹ́gun ti lọ fìdí kàtà wàhálà dé kọ́ òun lọ́mọ kì í sì mọ lóun nìkan ó lọ́mọ gba òun dé làwọn ti lọ iṣẹ́ ọwọ́ òde òru náà ni Olúṣẹ́gun ò gbọ́dọ̀ yẹsẹ̀ kò gbọ́dọ̀ yé bẹ́ẹ̀ o ó bẹ̀rẹ̀ sí pariwo Ṣẹ́gun kò sì pẹ́ náà tí àwọn aráàta fi ń gbọ́ ìró ẹsẹ̀ wọn bọ̀ lórí àtẹ̀gùn ó ṣe sà ilẹ̀kùn ojú ilé sí bàbá Ògúnrẹ̀mí àti ọmọ rẹ̀ sì bọ́ síta ṣòkòtò pẹ́ńpẹ́ kan ní Ṣẹ́gun wọ̀ kò wẹ̀wù rárá gbogbo ara rẹ̀ rí pátípátí fún àpá kòbókò kò dàbí ẹni pé wọ́n sá ilé egun sá torí ẹsẹ̀ ara rẹ̀ ló fi rìn kò sì tẹ̀ kò gbọ́n ọ̀dọ́mọdékùnrin yìí ń lọ́wọ́ tẹ̀ lóru yìí ó wá ní ọ̀dọ̀ yín ló ń bọ̀ ó ní ọmọ rẹ̀ Ṣẹ́gun ló ń wá irọ́ ni òdodo ni olè ni olè kọ́ ńbọ̀ bá ní káwọn ẹlẹgbẹ́ mi ó já pabì káyàbí dún bíbélì ní káwádìí ohun gbogbo dájú ká sì di èyí tó jẹ́ òdodo mú bàbá Ṣẹ́gun wò hàn ó káwọ́ lérí lẹ́yìn bí ìṣẹ́jú kan tó ti lanú lẹ̀ ó kọjú sí ọmọ rẹ̀ ń gbọ́ etí yandi kọlọ̀ràn sí orí ọ̀kẹ́rẹ́ sẹ́yìn ilẹ̀ làlejò Ṣẹ́gun yá ó fọwọ́ gbojú ó sì wo láìsí níbi tó dúró sí láìsí fẹ́ sọ̀rọ̀ pé kó lè ṣàlàyé díẹ̀ ráńpẹ́ kí Ṣẹ́gun ó fi mọ bí yóò ṣe dáhùn ṣùgbọ́n abẹnugan pa á lẹ́nu mọ́ tọ́wọ́ bá gbé irin ọ̀dàn lára rẹ̀ kíá lọ́fàdà kínnígán ìkan yọ nínú àkọ̀ ògbólòtú bọ́nú omi arárọ̀ bí ẹ̀kọ́ láìsí mẹ́kanlẹ̀ ajá pé ọ̀rọ̀ ti dójú ọ̀gbagadè gbangba ti dẹkùn kedere lókù tó fẹ́ bẹ́ẹ̀ wò Ṣẹ́gun dákẹ́ lọ fámiá oyè ohun tó ń ṣẹlẹ̀ kò sẹ́yẹ kì í kúkú ṣe mọ̀jẹ̀sín kì í sì ṣàjòjì gbọ̀ngàn owó láìsí ó tún wò kì í ṣe pé kò dá mọ̀ láti ìgbà tó ti sọ̀kalẹ̀ ló ti mọ̀ pé ẹni táwọn jọ ń sọ̀rọ̀ níbi sinimá ọ̀fẹ́ ni ìwọ pé ó wà lè jólè ló ń wò eléyìí ọjọ́ olè lójú tó ń wo bàbá Ṣẹ́gun kò gèrè sí bíi kọ́ gbà lójú ṣùgbọ́n olóòdẹ fà á padà ìwọ náà dá bàbá rẹ lóhùn àbúrò tí ìdá lójú rẹ ni Ṣẹ́gun tó yán ó tún fọwọ́ gbojú ó wá súnmọ́ láìsí ó fẹ́ lè kẹnu bọ́ lẹ́nu bàbá rẹ̀ àti àwọn ọdẹ bá
tanná sí láìsí lójú. Ṣẹ́gun rẹ́rìn músẹ́ ó ní bọ̀dá tiẹ̀ ni èmi ni wọ́n ń wá olóòdá ní síkè náà alihamudulilayi tólúwarí ò tí ì tàjẹ́ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀já lọ. Ògúnrẹ̀mí mú ọmọ rẹ̀ àti àlejò rẹ̀ wọlé ẹ kìlọ̀ fún o báwa ìrìn ìrú nílẹ̀ yìí o. Gbogbo àwọn ọdẹ́pẹ̀yìn dà wọ́n lọ. Bàbá Ṣẹ́gun ọ̀yẹ́sẹ̀ ó ń wo ọmọ rẹ̀ ó ń wo láìsí. Ńbo ló ti kó ọ̀rẹ́ mi ni wọ́n. Àní níbo òun ò nílé ni ọ̀rẹ́ mi ni wọ́n. Ṣé mo lọ́ta rẹ̀ ni ńbo ló ń gbé ni mo bí ọ́. Èmi ò mọ̀ o. Ní gàsíkíá lẹ́ẹ̀kan tí mo lọ wo mo dáràn. Bàbá Ṣẹ́gun Ògúnrẹ̀mí ń wo àkọ̀yìn sí àwọn ọdẹ òru lọ fírífírí lọ́nà títì tuntun. Ó ṣe é bíi kó pè wọ́n padà ṣùgbọ́n nǹkan kan sọ fún pé láìsí kì í solè. Ó tún wọ̀ ọ́ níbi tó dúró tandi sí. Ó wo sakasaka tó dì lẹ́rù. Ó wo ìdúró rẹ̀ látòkè délẹ̀. Ó wá bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ó tẹ láǹtà sínú ọ̀kan nínú àwọn ẹrù tó wà nílẹ̀. Ọkọ̀ wọ́bọ̀ ó yẹ̀ wò fẹ́nẹ́fẹ́nẹ́. Ó bú sẹ́rìn eléyìí ìsolè. Onírin àrè kan ni onírin bòró. Ó lè jẹ́ pèsè lọ́sánlé ọ̀rẹ́ Ṣẹ́gun ni yóò sì jẹ́ lóòótọ́. Bọ́kẹrẹ bá fẹ́ ṣe mọ́rin àfojúbà ṣe ta ni Ṣẹ́gun ìbárí bá ṣọ̀rẹ́ bí òṣò onírin àrè. Onírin kò sọ́bẹ̀ ńlẹ̀ bíi tiẹ̀ ìwájọ́ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Ṣẹ́gun ǹsólókè ìwọ ọ̀rẹ́ náà ǹsólókè bó bá dọ̀la ká máa sọ yòókù. Láìsí mẹ́kànlẹ̀ láti ìgbà tó ti wọ̀lú túgbẹ́túgbẹ́ lọ́kàn rẹ̀ ń ṣe bí ẹ̀rọ lọ́gì. Ó ẹ̀sẹ̀ wá fọkàn balẹ̀ báyìí ni ọ̀yẹ̀yẹ̀ ikú ti yẹ̀ lórí awo. Òun rí mọ́dárí kan òun ṣe lóòótọ́. Mọ́dárí kan nìkan sì kọ́kọ́ àgbónádẹ̀rọ̀ náà wà níbẹ̀. Mọ́dárí kan àgbónádẹ̀rọ̀. Mọ́dárí sọ àfùtá àfòràn ẹ̀yọ́nú àwọn àgbà arọ́bí ẹ̀bẹ̀ àwọn ayé ojú orí àwọn ìyá ìràdọ̀bọ̀ Olódùmarè. Bọ́mọdé bá dárí sọ apá pa bọ́mọdé bá dárí sọ̀rókò ìrókò akò. Ọkàn jẹ́ pé àwọn àgbàlagbà ńlọ fẹ́ kóra wọn jọ pọmọdé jòjò lónìí láìsí rẹ́rìn sínú àbí wọ́n mọ̀ wípé àwọn àgbàlagbà kan kì í péjọ jiyàn àná ni eré nìkan ni wọ́n péjọ pa láìsí láwà nìkọ́ ó di láéláé pọ́ngbá. Àwọn àgbàlagbà kan kò ní péjọ sun ìfún òkété jẹ òkú ọlọ́mọ gbọ́dọ̀ sùn ẹ̀sọ́ kò yí ọ̀kárí láé nbí ọba wà ilẹ̀ rẹ o. Òun ti gun ọ̀gẹ̀gẹ̀ yìí ná igi àgùnlà ọkàn láìsí tún sọ kúlú bí ti sọ igi àgùnlà ṣé igi àgùnyè ni àbí igi àgùnlówó èyí òwú kọ́ jẹ́ dídùn lọ́sàn-án so apá méjèèjì lẹ́yẹlé fi kórè wálé igi àgùnlówó tí ẹ ní ọ̀gẹ̀gẹ̀ ná wọ́n á ní ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlà ẹni bá gọ̀gẹ̀gẹ̀ o igi ọ̀là lógùn o. Òun ti gungi ọ̀gẹ̀gẹ̀ lágùnyè ná kóun ó sì gún lágùn lówó lókù. Ògúnrẹ̀mí bàbá Olúṣẹ́gun ti wọlé. Gbàtí Ṣẹ́gun náà retí kí láìsí ọ̀pá-ṣẹ̀dà torí pé ìrònú ti jẹ́ kó gbàgbé ara rẹ̀ ló bá fà á wọn wọlé. Inú òkùnkùn nílé wà. Ó yá àtùpà sakabùlà kan tó wà láàrin ọ̀dẹ̀ lọ́kàn jẹ́ kí láìsí ọmọ ríbi tó ń gbẹ́sẹ̀ sí fèrèfèrè lórí àwọn nǹkan tó wà nínú ilé yòókù. Ẹ máa rọra o ẹ mọ́wọ́ yín wá ká fi gòkè. Ẹ káwọn sakasaka yín lẹ̀ sí nísàlẹ̀ ń bì àbí nǹkan tẹ́kù lè jẹ́ wà ń bẹ̀ ni. Ó ṣeun Ṣẹ́gun ń tẹ́kù lè jẹ́ wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ kélo kéku ọjẹ́ nǹkan lásán ọ̀jẹ̀ máa dúpẹ́ pé kò sẹ́mi mi légbodò. Èmi dúpẹ́ mo dúpẹ́ ń òkú là ń òkú kan ń òkú bòbá àwòdì ń ọlọ́ọ̀lọ́ ẹja tọ́lọ tí ò dénú omi ń ọlọ́ọ̀lọ́ kọ̀ǹkọ̀ tí ò dá tọ́lọ tí ò dálé odò ń ọlọ́ àlọ́ rámirámi ń ọ̀ràjò àrèmọ́bọ ikú àbí ńlá kíkú ọjẹ́ gbogbo ẹrù mi mọ̀nàkà yìí kódà kẹyì ọfẹ jẹ ń bẹ ọ̀sáládùn ara mi ikú tó fẹ́ pani tó sì ní fìlà tí o sì tún sọ pé àti dé fìlà ọ̀hún dé. Kásìmí awuyewuye ká máa dúpẹ́ ni bọ̀dá o ẹ̀yin lẹ́sìn fá o. Ọdẹ gbọ̀ngàn ò sì gbàgbó o àfi kéèyàn yá dábọ́ o kó dàbò ìsùnkọ́ má rìn rú o. Wọ́n burú o wọ́n bòrò já o wọ́n bò gèrè kódà wọ́n ti ṣe ẹ̀jẹ̀ tèmi kan sùtárí. Ẹ kúkú mọ̀ gbòòrò ọ̀mẹ́ni ọ̀wọ̀ láìsí bá a parí ẹ̀ orin à ló dífá fún wọ́n tánu mo gbọ́sẹ̀ mo sì ti gbà láéláé n ò tún dáṣọ rú ẹ̀ sọ̀rọ̀ mọ́ n ò jẹ́ dáṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ èmi àrùn bẹ́ẹ̀ ò jẹ́ gbọmọ sí lọ́wọ́ mi mọ́ o. Jákọ́ àmọ́ sì pẹ́ ẹ̀nà ró fábókè
ẹni Ṣàngó bá tojú ẹ̀ wọlé àtúmọ̀ bá wọn búkòso àbí èèyàn lè wò sùnsùnsùn kó dédé máa forí ọkà ọmú gbàgbé ẹ̀ eléyìí ò ti kọjá lọ. Ṣẹ́gun ní bó bá kù lẹ́yìn kólúwa ó kó wa yọ kó tiẹ̀ kù lẹ́yìn a kì í gbọ́ hehe nílé àgbàlẹ̀ méjì àfìsẹ́yìn lẹ́gùn fi sọ wọ́n gòkè dókè sí pálọ̀ ní kásùn ní àbínú yàrá mi ọ̀dá yàrá ní àmọ́nàkàì ojú mẹ́fà ń lé ìní èmi nìkan bàbá mi sì bí ìyàwó mẹ́rin bàbá ní o àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló sì há yàrá àṣàlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin mọ́wọ́ ẹ̀yin ẹ wo yàrá yìí bàbá mi ní sunbẹ̀ àtìyàwó wọn tó orún bá kàn yàrá tèmi rè lápò òsì pálọ̀ wa la kẹ̀yìn sí nígbà míì ìjà máa fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn ìyàwó bàbá mi yòókù àti màmá mi lórí pé àwọn ò tí ì bímọ kò sì yẹ kó jẹ́ pé dọ́gbandọ́gba ni oorun tí bàbá Ṣẹ́gun kígbe látinú yàrá apá ọ̀tún ní Ṣẹ́gun ayóró ẹnu ẹ̀bí tí ẹnu ọ̀tà sí ẹnu òrófó ní pòrófó ẹnu òròfò ní pòròfò òrófó bímọ méjì ó nílé òun kú sọ́sọ́sọ́ adé á fún ọ̀kẹ́rẹ́ tí yóò múlé lẹ́bàá ọ̀nà wọ́n ní kọ́kẹ́rẹ́ ó sọ́ra torí ẹnu rẹ̀ tí ó bò Ṣẹ́gun tagìrì ó fọwọ́ bonu ó wá ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ dáhùn ní kí ń bọ́ lọ́sùn ń bá tó gbọ́ fínrín díẹ̀ ní tẹ̀ẹ̀kan ó jẹ Ṣẹ́gun sinmi àròyé ó dágé àtótónu ara rẹ̀ ò tí ì sin lé ìyàtọ̀ jẹ tẹ́lẹ̀ kò sì tún wá fẹ́ jẹ àjẹkùn rẹ̀ ó fa láìsí wọ yàrá rẹ̀ lọ iná láńtà kan wà lórí tábìlì onígi kan ibùsùn onígi kan títì mùtìmù olówó kan àti ìrọ̀rí haúsá kan wà lórí rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ògiri Ṣẹ́gun kó àwọn aṣọ rẹ̀ rọ̀ káàkiri ọrùn ìṣó lára lé bọ́ọ̀lù ẹlẹ́dọ̀ kan wà nígun kan àga onígi méjì wà níwájú tábìlì kékeré mìíràn ìwé ẹ̀kọ́ àti ti máìmáì kún orí rẹ̀ láìsí àti Ṣẹ́gun jọ jókòó sórí ibùsùn láìsí tó mẹ́kanlẹ̀ ó fọwọ́ kan lè ó fi ka ìyàwó ní Ṣẹ́gun ó ṣeun mi o ọlọ́run nípa náà fẹ́ o já wájọ jíròrò kó tó di pé bàbá ó pè wá lọ́la láti béèrè ọ̀rọ̀ o sọmọ pé ọ̀rọ̀ àsọtì níjọmọ mi gbẹ́nà igi gangan má gbomi lójú òkèrè láti lọ o èmi ṣetán láti nà tán fún ọ o kí n ṣàlàyé bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ara wa táfọ́jú sọ tó fi dárin ẹgbàá fà hẹ́rẹ́hẹ́rẹ́ ni láìsí ń sọ̀rọ̀ hẹ́rẹ́hẹ́rẹ́ náà ni Ṣẹ́gun dá lóhùn Ṣẹ́gun mèrè ó ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ láìsí wò ó ní kí n bọ́ lọ́sùn àwọn méjèèjì jọ gbé ẹ̀rín Ṣẹ́gun ní bọ̀dá sẹ́ẹ̀rì ọ̀rọ̀ bàbá ò lè tó báwọn nbí a ti ń ṣeré la ti ń mọ̀ òótọ́ ọ̀rọ̀ kí la fọ́jú sọ tó fi dárin ẹgbàá fà kí n bọ́ ní sẹ́ẹ̀ kí ni rọ́dà ọ̀dà àìfọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ já sọ ti bàbá náà àmọ́ wọ́n ní amọ̀kùn ẹrù rẹ̀ wọ́ ó ní òkèlè ń wẹ ẹ̀wọ́lẹ̀ ẹkún lọ́ba kan wà bí ọba sí ń tó ṣe ẹsẹ̀ kì í dédé sẹ̀ a kì í fi òwò pamọ́ fẹ́ni tó jẹ́ pé tá a bá kú òní yọ̀ wẹ̀ ni jẹ́ ń bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ìdí la ti mú gígùn ibi pẹlẹbẹ la ti mọ̀ ọ̀lẹ́ jẹ Ṣẹ́gun rẹ́rìn ó ní àlejò àṣèdè a sì ju birigidi rẹ̀ sẹ́nu ní tiẹ̀ mò ń pa mìíndìn níná mò ń ṣàwẹ́wà gbogbo ara ni mo fi ń gbọ́ yín láìsí kó orò máa wí àwò wọn lóde òfófó mọ̀rùmọ̀rù àwò orógùn ọkà àìlè sọ̀rọ̀ ìbẹ̀rù orí burúkú láti ìbẹ̀rẹ̀ ní láìsí ti bẹ̀rẹ̀ kò fi kan pé méjì kò fi gbá kan bọ̀ kan ná gbogbo àlàyé ló ṣe fún Ṣẹ́gun kò pé lọ́mọdé a kì í jákèrè mọ́dò lórí nǹkan rìn ìkáwọ́ rẹ̀ kúkú ni gbogbo ohun tí ń wá kiri wà ìkáwọ́ òsì lásọ̀ kò lẹ́jọ́ nú láìsí parí ọ̀rọ̀ rẹ̀ báyìí ẹ̀bẹ̀ tí mo wá fẹ́ fi síwájú rẹ̀ ni pé kó o bá ń sọ fún baba pé kí wọ́n jẹ́ kí n mọ ẹgbẹ́ ní iná èmi náà yìí sọmọ pa òbí ọ̀sán já wọn ò lè kábàámọ̀ rẹ̀ bí wọ́n bá ṣoore fún mi n ó mọ oore bọ́lọ́ ń bá pè mí lẹ́yìn lọ́jọ́ iwájú Ṣẹ́gun kan rí mọ́lẹ̀ bí àgbò tó fẹ́ kàn fún bí ìṣẹ́jú mẹ́ta lẹ́yìn tó gbọ́rọ̀ láìsí tán ọwọ́ amẹ́kanlẹ̀ nígbẹ̀yìn ó ní ẹ̀dọ́ ni kò yí bàbá ò lè kọ̀ sí wa lẹ́nu ojú ọmọ mọ̀ pé wọ́n gan ni wọ́n bẹ ìyá mi títí kọ́mọ́sí mi lọ́mọ létí kan wọ́n kọ̀ wọn ò bímọ lé mi bàbá mi ní màmá ń dọ́gbọ́n sí ni torí pé díẹ̀ ló kù kí wọ́n jọ́lọ̀ nípè níbi tí wọ́n ti ń bí mi wọn wàá fẹ́fẹ́ mi wọn wéwu mọ́ màmá nírọ́ ni pé ìdádúró làwọn ní ọwọ́ Ọlọ́run lọ̀rọ̀ wà láìsí mímí ẹ̀dùn ń tọkọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíì bẹ́ẹ̀ ro gángan ṣe bí ọ̀nà tí ìyá ọ̀tún náà gbà lọ nìyẹn àwárí màmá Ṣẹ́gun bá wí ní àbáwí kú dórógbó bí o àádógún àádọ́gbọ̀n ṣe bí bẹ́ẹ̀ mi bá wà ní láìsí dáhùn ó ní tí màmá rẹ̀ yé wọn Ọlọ́run ọ̀dà àdọ́gba
báwọn kan bá ti ń forúnkún ọ̀tún kúnlẹ̀ ni wọ́n ń fi tòsí dèdè. àwọn míì sì rèé wọn agbábẹ̀ dálòkè àmọ́ èmi gan tí mo wá wà wòsàn kiri tí mo ń rìn kiri bí ìgbóná yìí ikú lọ́bọlá jẹ́ àìsí láyé mọ̀ ìyá mi ni orí ìkúnlẹ̀ tèmi náà wọ́n sì gbà lọ ṣẹ́gun lọ́gùn tó ó súnfẹ́ láì kó tó sáré fọwọ́ bonu ńgbà tó rántí bàbá rẹ̀ ó tún sáré rẹ̀ orẹ̀ sílé orin ọlọ́run o ẹ sọ̀rọ̀ débẹ̀ láìsí dá lóhùn ni ọmọdé ni ọ́ gbogbo aṣọ kọ́là sá lóòrùn àti pé ojú abágùn kọ́là kàrùn àṣẹ̀ṣẹ̀ mọ́ra ni mọ̀ bọ̀rọ̀ ti bíbọ̀ ṣẹ́gun ní ó ga o kó lóun ó dẹlẹ̀ fẹ́yàn rẹ o méjì nínú àwọn ìyàwó bàbá tó kù wọn ò tiẹ̀ gbọ́ pa wọn ò gbọ́ po wọn ò gbọ́ mo kò ó rí ìyá mi ní ìbàjẹ́ ọjọ́ kan wọn ní ọ̀tánlógún ọdún ọjọ́ kan làásèbàjẹ́ ọjọ́ gbogbo orin fi lójú fi tirin màmá ní ìṣekúṣe wọn dídò kí wọn tó wọlé kọ wọn ní bàbá mi ò bá wọn lé mo rò pé tí màmá ń sọ ni pé bí bàbá bá wá wọn lọ rilé nígbà tí wọ́n wà lọ́nà wọn kì í sí ńlé wọ́n á ti sòsì lọ màmá wa ṣàlàyé pé oúnjẹ àjẹkù ni wọ́n kò yé mi náà o ṣùgbọ́n wọ́n ní kò lè yé mi jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n kí ni ń jẹ́ bẹ́ẹ̀ láìsí rẹ́rìn gbogbo aṣọkọ́là àṣálò ẹ̀dẹ́ o ó ti di méjì o gbogbo nǹkan nìwọ náà fẹ́ mọ̀ pẹ̀lú ọjọ́ orí rẹ̀ yìí ni díẹ̀díẹ̀ ni sọgbọ́ a kì í kánjú tulú ọ̀rán a kì í fọjọ́ kan bọ́mọ tó rù yó mọ̀ bọ́rọ̀ ti bíbọ̀ ọ̀dà ṣe wá rí ìyálé gbogbo wọn bímọ méjì màmá tèmi ìyàwó kékeré pátápátá o àwọn méjì tí mo sọ lẹ́ẹ̀kan ń dà tẹ̀lé ẹni tí mo ló bímọ méjì yìí o ìyálé bímọ méjì ṣùgbọ́n méjèèjì ni ò sí láìsí náà súnfì Jésù Ṣẹ́gun bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ gbọ̀dá kọ́lọ̀ ń gbọ́mọ̀ gbani lẹ́nu ni ká mọ̀ tọ́ rasta gàfúrò láì àfọwọ́fà ni o kódà ìdájọ́ Ọlọ́run ni pẹ̀lú ìyálé bàbá mi tá à ń wé yìí ó bímọ kan òun ti dàgbà gan-an òun lẹ̀gbọ́n tèmi o wọ́n ti tó ọmọ ọgbọ̀n ọdún dáadáa àwọn sì ní bàbá fi ṣe ọlọ́wọ́ ọ̀tún wọn ńgbà tó sì wà láyé délà ń wá lórúkọ ẹni tí mò ń wé gbàmí òre wọ́n sì fẹ́ràn mi dáadáa wọ́n sì máa fún mi ní nǹkan kí wọ́n má tó fún mi ní nǹkan kan mọ́ o màmá bọ̀ ọ̀dà délà ń wá tún bí ọmọ mìíràn nídùnfà ọmọ òun lọ́wọ́ afáwọ̀ tó dáyán pọnyánrin ilẹ̀ gbogbo nǹkan lọ fọ́ lójú bẹ́ẹ̀ sì pupa yìí lọmọkùnrin ọ̀hún pupa àìfòkù wá láàyè tó lóró rí kìlìwìkìlìwì bí ajó òyìnbó ó kú ọ̀la tí wọ́n sì ìkómọ rẹ̀ níyà rẹ̀ rọ́pa ara láìsí ibù máa sọ kí ló dé orí ìyá òun yí ni orí rẹ̀ òkùnkù yí télọ̀ tó dorí kodò ọmọ tí ń ràn tiẹ̀ yé ó yẹ ọmọ tí ń sunkún ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀ tó bá dàárọ̀ ń fi bàbá kan hàn yìí bàbá Ọ̀yọ́ là á pè é wọn làwọn haúsá kan máa wá bá lálejò lọ́dọọdún obì gbàǹjà ni wọ́n wá rà wọ́n á sì máa ṣètò ìsán ní ìsìn ẹ̀kan tí wọ́n bá wá báwọn ọ̀kan nínú àwọn haúsá ọ̀hún Àdàmú ńlọfẹ́ ní awí lóyún kó tó di pé ó lóyún gan-an lẹ́nu tí ń kun àti Àdàmú ṣùgbọ́n ìyáálé bàbá mi sẹ́kànlẹ̀ wọ́n lé sẹ́yìn náà mọ́bìnrin mìíràn kákínní mọ́ wọn lábẹ́ wọ́n á ní sùkú àgbàdo ni ńgbà tọ́lọ̀ ń wà májá egbò mú lórí ìyáálé bàbá wa bá lóyún ńgbà tí bàbá ń ṣera lọ́wọ́ ìyá tó nírọ́ ni pé nǹkan ti dúró sóun lára kó tó dìgbà náà ṣùgbọ́n kábíyèsí Ọlọ́run ẹ̀san iṣó tó bá fẹ́ tẹ́ni bá a fóde máa yọ gbẹ̀yìn yọ ńgbà tí wọ́n bí tún fòlò sílẹ̀ báyìí gbogbo ọ̀rọ̀ tó ṣókùnkùn bẹ́jú ni yò àfi bí ìgbà tí Àdàmú ṣe họ̀ tọ́pọ̀ bábó ṣe fi ṣe ti jà ṣùgbọ́n àwọn ìyàwó wọn yòókù àtàládùúgbò òjòórè mú mi wọn òjòórè mú jọyọ̀ yẹ̀yẹ́ òun kọ yọyọ àǹfààní àdúgbò anímàṣàun kárí ilé mọ́gbọ̀pọ̀ ayamọ́là yàrá àṣàlẹ̀ tá a wà lókè rẹ̀ yìí ló ti rọ ọmọ pa lóru ìkómọ́kànlá pé kí gbogbo tí ń rùn nílẹ̀ òkú kó dá láìsí dewọ́ mọ́rọ́ ní Olódùmarè ẹ̀mí aláìṣẹ̀ kí n bọ̀dà tí ì gbọ́ gbogbo bó ṣe ń sunkún ẹlẹ́yà tó ń sunkún ẹlẹ́sìn ń gọ́rí lóru ọjọ́ náà kò sẹ́ni tọ́yà sí o gbogbo àwọn tọ́rọ̀ wọlé tí wọ́n wẹnu ilẹ̀ tí wọ́n wẹnu ọkọ́ wọ́n kàn rọ́ jáde padà ní kò kúkú ṣòro mọ̀ ìṣúṣẹ́ ẹ̀kọ́ ikùn ọmọ tó wú bẹ̀ǹtẹ̀ ojú rẹ̀ tó yíbò àníṣe lọ́mọ lajú kalẹ̀ àtẹkùn rọ́ tí kò mú ìtara lọ́wọ́ tí yà ń sun wọ́n sì tún rántí pé ọjọ́ náà gan-an ló fọgbọ́n lé ọ̀rẹ́ rẹ̀ tó ń bá ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ padà sílé ọkọ rẹ̀ bọ̀dá wọ́n ṣe kéje ọjọ́ tọrọ ọmọ pa lóru ọjọ́ Jímọ̀ làwọn ọdẹ òru sí ọmọ kan tó kù pa níbi tó ti ń bọ̀ láti rìn àjò ọmọ tí wọ́n sì pa òní bọ̀dà dé là ń wá tí mo sọ lẹ́ẹ̀kan o láti ìgbà náà sì rí nǹkan ò lè jọ́ sí i lára débi pé yóò bímọ láìsí tó ń diwọ́ mọ́rí oníkábíyèsí Olódùmarè Ọlọ́run ẹ̀san
bó ṣe kẹ̀mí nìkan ṣoṣo nù o. Bàbá sì fẹ́ràn mi bí ojú, wọn kì í jẹ́ kí ìrà orin mi. N ò sì béèrè nǹkan kan kí wọ́n fi dùn mí rí. Wọ́n sì wá pa ọ́ bí ejò àìjẹ́ lẹ́ẹ̀kan tí wọ́n kópa tiẹ̀ bù ọ́ báwọn. Ṣẹ́gun Sọ̀jìká. Àwọn lè máa rò pé bóyá àlè kẹ̀kan kó di méjì láìsí rẹ́rìn-ín, àwa lè kẹ̀kan kó di méjì lóòótọ́ bí o, kò ṣeé ṣe. Ẹjẹ́ àforun díẹ̀ ìrajú kílẹ̀ òfin mọ́. Bó bá dọ̀la ká kóṣẹ́ sí baba lórí, ká kóṣẹ́ sí wọn lára. Láìsí ọ̀bá Ṣẹ́gun jiyàn, wọ́n jọ fẹ̀gbẹ́ lélẹ̀ lórí ibùsùn. Wọ́n lọ gbárí. Pa ọmọ mi nígbe kó dùn kò dénú ọlọ́mọ. Bá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí, àsìfi tòsì fà á mọ́ra nífẹ̀rẹ̀ ilẹ̀ mọ́ ọjọ́ kejì ní Ògúnrẹ̀mí ti wá ń yí ọmọ rẹ̀ Ṣẹ́gun lójú ní múwò. Kò sì tí ì lò ju ìṣẹ́jú 15 lọ tí ìyá Ṣẹ́gun àtàwọn orogún rẹ̀ yòókù náà fi dé. Gbogbo wọn ké láìsí, gbogbo ohun tó ṣẹlẹ̀ lóru àná kò kúkú sẹ̀yìn wọn, ṣùgbọ́n wọ́n lè kì mọ́ yàrá wọn torí ọ̀rọ̀ ọkùnrin ni. Ọkọ wọn sì ti yọjú sáwọn ọdẹ. Bí ìyá bá sì ń ròde ọmọ agbélé, ìyá Ṣẹ́gun tó fẹ́ fi ìtara abiyamọ yọjú fẹ́rẹ̀ gba ìgbájú Ògúnrẹ̀mí. Láìsí náà kí gbogbo wọn tọ̀wọ̀tọ̀wọ̀ kíá ló ti dá ìyá Ṣẹ́gun mọ̀ yàtọ̀. Pẹ́pẹ́ fúru tiẹ̀ le ju tàwọn yòókù lọ. Oníkangun nkangun akó arápá lọ́kàngún sọ̀rùn, tẹnitẹni àkísà ń ta àtàn. Àwọn yòókù kan sojú ayé ni wọ́n mẹ́nu ayé kù ò lára. Òkú tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ ọkọ mi. Ìwọ náà ṣe wá hùwà tí bàbá rẹ fi nà tó báhùn ọmọ líle. Ẹ̀já bá fi sóró wọ gbogbo ara. Bàbá ti bínú sí ju o. Ṣé bí ìyá mi ní sóró ọ̀nbẹ? Rẹ́wọ̀ nínú agolo fasiléètì mo fi sórí pẹpẹ yàrá ń ò ti kùn. Láìsí tẹjú mẹ́rin tó dáhùn yìí dájúdájú ìyáde là ń wá nìyí. Ó dàgbà díẹ̀ ju àwọn tó kù lọ. Ṣàṣà sì sá lójú. Ọ̀gá gbọ̀ngbọ̀nràn àwọ̀ rẹ̀ sì mọ́ díẹ̀. Wọ́n fi sọjú kọ nǹkan sí apá òsì, ó sì jóná rẹ̀ sẹ́yìn àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún. Sùkú lódì sórí, ríro ló sì ró aṣọ rẹ̀ mọ́yà. Bó ṣe ń sọ̀rọ̀ ló ń mọ́jú tákì tó ń fúnnu sín tó ń rọ́tì kẹ̀. Ìwà kìí foníwà sílẹ̀. Wọ́n ń fi sóró wọ́ Ṣẹ́gun lára. Òun náà ń gbọ̀n kẹ̀, ó ń ṣe rọ́tọ́ láìsí rẹ́rìn sínú. Lọ́mọ tí ń dá bí ẹ̀dùn tí ń rọ̀ bí òwe lóru àná alánà yìí. Bàbá Ṣẹ́gun náà sọkàn ọkùnrin ni. Ó ń kígbe mọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Irú ọkọ ẹni ò gbọ́dọ̀ rí òwò ẹni. Ńgbà tí ohun gbogbo parí, ìwẹ̀ wíwẹ̀ àti pákó rírùn, Ògúnrẹ̀mí ní kí Ṣẹ́gun àti ọ̀rẹ́ rẹ̀ bá onípálọ̀ káwọn forí ọ̀rọ̀ àná tì síbì kan kí wọ́n tó gbọ́njà àárọ̀ tán. Akíra jẹku orò àfi bí idán. Bàbá béèrè bíi mélòó kan lọ́wọ́ Láìsí. Òun náà sì dá lóhùn. Ṣẹ́gun ò sì dáadáa. Bó ṣe ń gbà wájú lọ ń gbẹ̀yìn. Ńgbà tó yá bàbá rẹ̀ jágbe mọ́ já gbọ́ràn. Ṣẹ́gun, ìwọ lọ́ọ́ fẹ́ mọ́ gbé bí? Ṣé àwọn òbí ẹ̀ ò ní pé mọjọ́ mọ gbé o lẹ́yìn ọ̀rẹ́ yìn láíláí forever? Ṣẹ́gun náà ló dáhùn ọ̀dà. Bọ́ bá yá á lọ mọ àwọn èèyàn rẹ̀. Ọkàn Ṣẹ́gun ti fà mọ́, ṣùgbọ́n ẹ ṣọ́ra o. Ẹ má jẹ́ kéèyàn kó sí láàrin o. Ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta o, ilé jùlọ rẹ gbà o. Adé afúnṣọ oróyè ọmọ aṣàwòroko. Sì mọ bá ń tọ́jú Ṣẹ́gun, mọ bá mi tọ́ sọ́nà. N ó jù ọ́ sílé ìwé ṣùgbọ́n n ò fẹ́ wà pálapàla o. Èmi sì ìṣolówó o. Ibi ìsọjọ́ gbogbo bí ọdún o. A máa ṣe fi àlẹ́ kọ̀ọ̀kan o. Mi ò sì fara mọ́ kéèyàn mọ́ fẹ́ wọ̀ o. Láìsí rẹ́rìn ọ̀dọ̀ báyìí ó ní ẹ ṣe sà, kò sí nǹkan tọ́jọ́ sà. Bàbá Ṣẹ́gun dárí ó ní oore ni ó ṣe wọn ò ní ṣèkà. Bóre bá dibi ìpàdé dọ̀hún o. Láìsí ni kò ní dibi sà. Ṣẹ́gun náà rẹ́rìn ó hàn gbangba pé inú rẹ̀ dùn dọ́kàn. Ó ní láíláí forever. Bàbá Ṣẹ́gun Sọ̀jìká ó ní kò tiẹ̀ ṣe wù. Ó wá bú sẹ́rìn ó mú orin mìíràn kọ. Òkè ni wọ́n máa lọ, ó máa gbọ́ bí fátiwé. Òkè ni wọ́n máa lọ, ńgbà tí n ò sì bàjẹ́ ọmọ ẹnì kọ̀ọ̀kan. Òkè ni wọ́n máa lọ. Ìyá Ṣẹ́gun kó àwọn ọlọ́mọrí méjì wọlé àti síbí ìmọ̀kan mẹ́ta. Báyìí ńlá parí orí kẹta ìwé náà. Àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà nínú òǹkọ̀tàn Kọ́lá Òní. Pẹ̀lú ògo àti agbára Ọlọ́run orí kẹrin láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ ọ̀rẹ́ ò gbẹlẹ̀ ta. Títí ìgbà náà rí i dájú pé subscribe sí channel yìí láti mọ rí àmì nígbàkigbà tí mo bá fi fídíò mi sọwọ́ síbí. Ìdí ni wípé kì í ṣe gbogbo ìgbà la máa láǹfààní láti fi líǹkì sọwọ́ lórí WhatsApp àti àwọn ìtàkùn ayélujára míì. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362. Ẹ má gbàgbé
ẹ lè ran ètò yìí lọ́wọ́ tàbí kẹ́ kún Àkàndá Ọ̀rọ̀ Awíkonko lọ́wọ́ nípa gbígbọ́nwọ́ sí àsùnwọ̀n ibi tí ẹ ti lè ra stíkà fún mi, èyí ò ń bi tí wọ́n kọ àpẹẹrẹ táǹksì sí. ẹ bá fẹ́ ra stíkà fún mi oníwọ̀njìwọ̀n bẹ́ẹ̀ bákan náà ní láti darapọ̀ mọ́ ẹgbẹ́ ìkànnì yìí, èyí ò nípa títẹ bọ́tìnì membership. àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀, iná ò ní tán wo yín, ẹ ò ní dẹni àná lágbára Ọlọ́run. ìgbédìde, ìgbéga, ìlọsíwájú àti ìtẹ̀síwájú ní tiyín lójoojúmọ́ ayé. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko mò ń dágbére tí kókó tàrùn kọ́ á tún pàdé láìpẹ́ ńgbà tá tẹ̀ síwájú pẹ̀lú orí kẹrin. títí ìgbà náà, ire o.